mo ti ń sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ wípé ìṣẹ̀ṣe tó ti lọ bíi ọgọ́rùn-ún márùn-ún, ọgọ́rùn-ún méje, ọgọ́rùn-ún mẹ́jọ, ó ti wá fẹ́ padà sí ibi tí wọ́n fi sí, wọ́n dè mọ́. Ṣùgbọ́n àwa tí wọ́n fẹ́ gbélé lọ́wọ́, àwa ni ká ṣọ́ra o. Ọ̀rọ̀ ẹ̀yọ̀ kò ṣe ẹ̀yọ̀, ọ̀pá bàtà ni wọ́n ń pe ọ̀pá yẹn, wọn kì í fi ń nàyàn, wọ́n máa fi ń kànyàn lára báyìí. Mo ń sọ fún àwọn oníṣẹ̀ṣe, ẹ jẹ́ káwa fúnra wa gbé nǹkan wa lárugẹ ká dẹ̀ ṣe jẹ́jẹ́ títí kan eléégún. Èmi rí ohun tẹ́ fi wọ̀n mi wípé mo rí wípé wọn ò fẹ́ ìran Yorùbá nílẹ̀ Ìlọrin, pé ilẹ̀ àwọn Haúsá àti Fúlàní ló lè lọ. Wọ́n ṣe wọ ibi tí Sùlú Gàmbàrí wà, ìlú tọ́ba ládé adé gangan ilẹ̀ Yorùbá wà, abẹ́ náà ń bàjẹ́ yìí. Ẹ la dákẹ́, ẹ má ba ilẹ̀ Yorùbá jẹ́. Ìjọ́ wo làwa ti gbọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba Haúsá? Ìjọ́ wo làwa? Ẹ jẹ́ ká ronú Yorùbá, ronú o, Yorùbá yóò ronú ní alẹ́. A kú dédé àsìkò yìí járe ní gbogbo ibikíbi tabatẹ láǹfààní láti máa wo ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa nígbà gbogbo wípé bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ títí nílé yìí lẹ́yìn máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV, ìkànnì tẹ́ já sí mo rọ̀ ọ́ bá subscribe sí gbẹgbẹ́ rẹ̀ ohun ọ̀rẹ́ amagbọ̀kan níbẹ̀ tí àwọn olóyìnbá máa pè ní notification bell bá wa tẹ̀ tán kọ́ yóò gbọ́sọ̀ mẹ́ta kan wá ìtúnbẹ̀ lókè òun fish option a lí àti lí gbogbo bá wa tẹ̀ bó o bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ètò wa bá ti jáde ìyẹn lórí ìkànnì yìí. Ọmọ kì í tọ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀, Benjamin yín Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn yín náà ní orúkọ mi. O fún gbogbo ẹ̀yin tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi ní àná, mo rọ́wọ́ yín, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ẹ ṣeun, mo mọ̀ ọ́ lóore. Bó ti jẹ́ pé ẹ sẹ́ndì ẹ̀bùn kérésìmesì àwọn ti gbogbo ẹ̀ lọ, ẹ ṣeun fún ọ̀rọ̀ pàtàkì yìí tí ẹ sọ fún mi ní àná. Kó má bàa bàjẹ́ náà la ṣì ń bá káàkiri ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo mọ̀ pé àlejò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí kò ń ṣe ìgbà àkọ́kọ́ leléyìí tí máa gbé àlejò yìí wá, ìyẹn àlejò tí mo gbá lọ́tẹ̀ yìí, àmọ́ ju gbogbo ẹ̀ lọ náà wọ́n ṣe bàbá ìṣẹ̀ṣẹ̀ máa dárúkọ ara wọn. Orúkọ mi ni Olóyè Ifágbéminíyì Àtàndá Òkú aka Ifátàntálá, olúwo fáwọgbọlẹ̀ Ẹ̀gbá, olórí ajé gbogbo ìlú Ìjẹun àti olúwo ìlú Ìjẹun Ìṣàn lápapọ̀. Ohun bàbá Ifátàntálá tẹ̀yìn èèyàn tẹ́ máa ń béèrè lọ́wọ́ mi ohun wọn náà lẹ ti gbọ́ yìí, bẹ́ẹ̀ náà ojú wọn náà ti ń rí yìí. Eléyìí máa jẹ́ ìgbà kejì tí máa tún gbé bàbá yìí wá torí pàwọn èèyàn kan pè mí wọ́n ní àwọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá. Bàbá yìí pẹ̀lú àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ K1 The Ultimate ní ọjọ́ sí tí gbogbo yín sì sọ wípé ọ̀rọ̀ tí bàbá náà sọ níjọ́ náà lọ́hùn pé ọ̀rọ̀ dáadáa ni, ọ̀rọ̀ tó sì mú ọgbọ́n àti ọpọlọ wá tún ní pẹ̀lú. Bàbá ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ná, ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí dájú mi K1 The Ultimate mọ́ ní kíákíá àní pẹ́ lórí ẹ̀. Àwọn ẹbí kan jáde ń sìn yín bó ti jẹ́ pé bàbá kí wọ́n sọ wípé àwọn ò ń ṣe Àwùjalẹ̀ mọ́, àwọn òjò ìyẹn mọ́. Àwọn ẹbí kan wọ́n kọra wọn ní ẹbí Fìdípọ̀tẹ̀, wọ́n fi ìkéde síta ní àná wípé àwọn ń kọ́ ọmọ àwọn ni dájú mi K1 The Ultimate. Ṣé ẹ ríṣẹ́ báyé báyẹn wọ́n tọ́ ìfùkúfù ni wọ́n ń fù. Ajá fún Ọ̀rúnmìlà tó máa sọmọ òrìṣà láti dúdú ọlọ́kàyà jírí ẹ̀gbọ́n ni kó yá àmúṣe ayé ló ń yẹ wọ́n. Àmọ́ ẹ má gbàgbé o bàbá wípé arákùnrin sọ pé Fùṣẹ́gùwà làwọn ti wá, ọ̀rọ̀ yìí ló ti ń dà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì káàkiri báyìí pé nísìnyí tó wá di pé bàbá yìí sọ pé àwọn ò ṣe mọ́, kí ni àwọn ẹbí Fìdípọ̀tẹ̀ ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bàbá yìí fi ń kojú àwọn nǹkan tí bàbá yìí ń kojú nígbà náà lọ́hùn-ún.
bàbá kí ni ìrètí tí yín? Kò síbi tí ṣe ò sí, tílé wa ló peléke jura wọn lọ. Kò sẹ́ni, gbogbo nǹkan tó ní àmúyẹ pátá òun ni kéwọ́n àánú yàtọ̀ sí sùúrù tọ́lọ́run kò fẹ́ fún un. Lẹ́yìn sùúrù gbogbo nǹkan àmúyẹ pátá ní ó bá gbé o òun ló ní, bọ̀tí látara ìwà mo dẹ̀ mọ̀ pé ọmọdé máa ń ròyàn, gbogbo wa tó ti wù nígbà ọmọdé yẹn làwọn èèyàn wá ń kó jọ, ṣùgbọ́n òun náà ti wá di àgbà ọ̀jẹ̀ sí i. Àti wípé orí tó mo ti sọ fún yẹn tẹ́lẹ̀, orí tó máa dádé nínú agogo dẹ̀ ló ń gbé o, èyí tó máa wù dìgbà lẹ̀kẹ̀ nínú agogo dẹ̀ ló ń dé, ṣùgbọ́n dáadíẹ̀ kò tó wà wúre bí sọ́jú bẹ́ẹ̀ lọ ìgbà wa gbà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ní ṣókí ni bàbá sọ̀rọ̀ eléyìí, bó ti jẹ́ pé ibẹ̀ kọ́ là ń lọ lọ́jọ́ òní, ibòmíì là ń lọ. Bàbá, nínú ìṣẹ̀ṣe bí mo ṣe ń dàgbà bọ̀, mo ṣe máa ń rí báwọn èèyàn ṣe máa ń ṣàwọn kíní tí mo fẹ́ dárúkọ yìí. Àmọ́ bí mo ṣe ń dàgbà bọ̀, mo rí pé àwọn nǹkan yìí bẹ́ẹ̀ náà ló ń wuyọ̀ láàrin àwùjọ wa. Wọ́n ṣe ẹ̀yọ̀ ní ìlú Èkó bí ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin kan sẹ́yìn. Àmọ́ kò ń ṣe pé bí ẹ̀yọ̀ tí wọ́n ṣe yìí gangan ló ṣe mí o, bí kò jẹ́ pé rọ́wùrọ́wù tó ti ń lọ lórí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí, níbi tí a ti rí, níbi tí àwọn ẹ̀yọ̀ kan ti na àwọn èèyàn káàkiri. Ẹ má bínú, nínú ìṣẹ̀ṣe kí ló dé tó fi jẹ́ pé àwọn èèyàn máa ń fẹ́ nu àwọn èèyàn àbí kí wọ́n tìdí ìṣẹ̀ṣe fi máa wu ìwà ìpáǹle sáwọn èèyàn tí ìṣẹ̀ṣe fọwọ́ gbà á? Ẹ ṣe atọ́kùn, àdúrà wa gbà, inú wa dùn, ẹ̀rìn àbọ̀. Mo ti ń sọ ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ wípé ìṣẹ̀ṣe tó ti lọ bíi 100, 500, 700, 800 ó ti wá fẹ́ padà sí ibi tí wọ́n fi sí, wọ́n dè mọ́. Ṣùgbọ́n àwa tí wọ́n fẹ́ gbélé lọ́wọ́, àwa ni ká ṣọ́ra o. Ọ̀rọ̀ ẹ̀yọ̀ kò ṣe ẹ̀yọ̀, ọ̀pá bàtà ni wọ́n ń pe ọ̀pá yẹn, wọn kì í fi ń nàyàn, wọ́n máa fi ń kọ̀yàn lára yìí. Kò kí ẹ jẹ́jẹ́ a fi ẹni kan fi ti tutù fún yàn, kò sí pé ó máa kó bò, torí kò sẹ́ni wọ́n máa kó kíní yẹn bò, tó bá délé ara dùn, torí kíní àkó náà fi ń ṣe, ó ti yín kíní àkó ó dẹ̀ máa nípọn, ó ti yín wọ́n fi ń ṣe àṣẹ. Ẹ rí wípé níbì kan náà nígbà tí wọ́n dé ìgà ọba wọn, tọ́ba wọn jókòó sẹ́yìn, ẹnìkan jókòó síwájú ó jókòó, wọ́n ń ṣètùtù fọ́ba, báwo ló ṣe ń ṣe, wọ́n gbé òwò kíní yẹn, wọ́n fi ń kan nítorí yẹn lọ́wọ́, wọ́n fi ń kan ọ́ ṣe kóbò. Mo dẹ̀ kì í sọ fún àwọn oníṣẹ̀ṣe, àwọn àdàmọ̀dì Haúsá tí ń bá wa ṣe ṣẹ̀ṣe o, Yíbò tí ń bá wa ṣe ṣẹ̀ṣe o, gbogbo akọ́là Èkó tàdéwì ẹ̀ mọ̀ pé àwọn Yorùbá ló lè kó, ṣùgbọ́n àwọn kan ti nìde tó pé gbogbo àtọ́ bá ti bí mi sí ibẹ̀ ni ọmọ ọbẹ̀ ni mo jẹ́. Àìmọye Yíbò tó nílò local government, àìmọye ọmọ ẹran Abẹ́òkúta tó jọ́mọ Èkó ń bẹ́ sí náà, many. Àwọn yẹn náà fúnra ara wọn fẹ́ bàṣẹṣẹ yẹn jẹ́, torí látara ẹ̀sìn tí wọ́n mú wá lájèjì yẹn lọ́wọ́ náà ti ń jẹ, ọwọ́ wá sápamọ́ láti wá ba ìṣẹ̀ṣe yẹn jẹ́, kí iṣẹ́ àwọn tó ń ṣe nǹkan yẹn ló ń wà yẹn. Ẹ bá wádìí dáadáa bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa ń pa màlúù ní ibìkan, wọ́n máa pe olórin ńláńláńlá, ẹni pé náà àwọn olórin ńláńlá bíi Màláíkà bíi Atawẹ́wẹ́ wọ́n fi wọ́n jẹ olórí ìgà bìkan. Owó kẹta fi ń di olórí ìgà, ó ti yé yín, ibi tí president wá ṣé kò ní mínì ní láti ìgbà tó ti wà gọ́vnà tó ti wà ní sínéètì, ló ti ń ṣe ètò ẹ̀yọ̀ yẹn tó dẹ̀ ń pè lárugẹ, tíjọba ìpínlẹ̀ Èkó wá gbọ̀dọ̀ bí pé wọ́n náwó síbi àdánù. Àwọn kálàwò dáadáa, àwọn tí kò ń ṣara wa, àwọn náà lọ káṣọ borí, wọ́n di bẹ́ẹ̀, èèyàn ń kọjá lọ, òbí ṣe là kíní yẹn mọ́, tó bá jẹ́ mi àti iná lọ kíní yẹn mọ́, ṣáà ò ní bínú. Ní ti ẹ̀kọ́ rò pé bóyá èèwọ̀ ni ó lè yẹ kí èèyàn máa wọ bàtà. Bàtà yọ kò sí tó kọyàn, kò sí tó kọyàn kankan. Ṣùgbọ́n àwa, mo ń sọ fún àwọn oníṣẹ̀ṣe, ẹ jẹ́ káwa fúnra wa gbé nǹkan wa lárugẹ, ká dẹ̀ ṣe jẹ́jẹ́, títí kele eégún mẹ́gbàá dání kẹgbà bò wọ́n, àwọn tí kò bàbá ṣe é gún wa ọ̀rọ̀ bẹ̀ẹ́ nípa fìyà jẹ wọ́n ni. Ẹni ẹ ń jáde orò, ẹ má sọ̀kúta sórí ìkíní, ẹ má ní múre, ẹ jẹ́ ká mú yẹn kú ò. Wọ́n ní jẹ́jẹ́jẹ́ làjáyé, gbàjẹ́gbà mú lè rí èkùn, ìwà pẹ̀lẹ́ làbá wù. Ẹ̀yin oníṣẹ̀ṣe mú bẹ̀ wá, ẹ jẹ́ ká tìbọ̀ ṣe kíní, torí àwọn àdàmọ̀dì èèyàn wọ́n ti ń sápamọ́
sábẹ́ ìṣẹ̀ṣe wa o, àdúrà wa gbà. Tẹ́yìn ò dẹ̀ lè ṣerú ẹ̀ níjọ́ tí wọ́n bá ń lọ yídì náà léyá, tó ń lọ yídì nígbà tí ìtùnú àwẹ̀, tàbí ń ṣe nọdúnmọdúnà bí wọn ṣàṣìṣe ń bí tààrí lágọ̀ọ́ ọkà tó ń gba ilẹ̀ kan, tẹ́ ò ṣe bẹ́ẹ̀, tó jẹ́ pé àwọn ló wá ń sápamọ́ sí ọ̀dọ̀ kíní wa. Ẹ̀rí tẹ bá wádìí dáadáa nígbùdé yíbò ẹ̀ tó wà lábẹ́ aṣọ fún ẹ̀yọ̀, kò ṣe ọmọ tó jọmọ ìdílé ẹlẹ́yọ̀ yẹn ló ṣe bẹ́ẹ̀, kò sí nínú ẹ̀yọ̀ pé kẹ́yọ̀ ní ọ̀pá ẹ̀nà kófì tètè wáyé kófì bà lọ́wọ́ òrùta kófì ọ̀bá yìí ó tán, àdúrà wa gbà, inú wa dùn. ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu bàbá wa Ifá Tántálá yìí. Bàbá, mo tún ní ìbéèrè mìíràn fún yín. Mo gbọ́. Bàbá wo lọ ọ̀rọ̀ kan jáde ní àná, mo sì rí i pé àti mo wọnú ilé yín, mo rí i pé ẹ ní ipa tó pọ̀ gan lórílẹ̀‐èdè yìí, pàápàá jùlọ ní ìlú Ògùn State tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí, gẹ́gẹ́ bí ẹni tó ní ipa tó pọ̀, ipa rere tó pọ̀ ìyẹn nínú ìlú yìí. Wọ́n wá wo fọ́nrán kan níbi tí àwọn kan ti dìde, àwọn màmá kan ti dìde. Bóyá ká kọ́kọ́ play fọ́nrán yìí fún wa ká jọ wò ná, kẹ́ gbọ́ bí tí ìyá yìí ti kéde tó pariwo ní ohùn rárá, because ìyá yìí sọ wípé níbi táwọn wà wípé àwọn ti kó kúrò níbẹ̀, wípé kò sì sí ẹnikẹ́ni mọ́ nínú ìlú yìí. Ìyá yìí sì ń fomijé ló fi sọ̀rọ̀, ẹ̀gbọ́n tí a ìwí ẹ̀gbọ́n tí a ìwí. lọ Kwara rèé Bẹ́ẹ̀ni, lọrin. bẹ́ẹ̀ni. Àwọn wọn ò dẹ́rìn ṣẹ́rí wọn, ṣẹ́rí bí ẹ̀ ṣe sọ̀rọ̀ ṣẹ́gbọ́n ṣẹ́rí wọn. Ìgbà tí wọ́n tún wá lọ láti lọ protest, láti lọ fi irú wọn hàn, ẹ̀gbọ́n ṣe ń nà wọ́n, ẹ̀gbọ́n ṣe ń nà wọ́n jáde. Ṣẹ́rí wọn. Ṣé ilé ìjọba ni Ṣẹ́rí wọn. ṣé ilé ìjọba ni wọ́n ti ń ná wọn yìí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Government house àbí? Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ẹni tó ní ipa tó pọ̀ nínú ìlú yìí, báwo ni sì ń fèrònú wọn hàn, kí lẹ̀yin rí sí? Èmi rí ohun tẹ́ fi wọ̀n mi wípé mo rí wípé wọn ò fẹ́ ìran Yorùbá nílẹ̀ Ìlọrin. Wọ́n fẹ́ kílèmù pé ilẹ̀ àwọn Haúsá àti Fúlàní ló lè lọrin. Tí mo rí ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí nìyẹn o. Kẹ́ ẹ bá wò dáadáa, wọn ò ṣe wọ ibi tí Sùlú Gàmbàrí wà. Ìlú tọ́ba ládé adé gọgọ ilẹ̀ Yorùbá wà bẹ́ẹ̀ náà ń bàjẹ́ yìí tó dẹ̀ rùn tó ń parun yìí. Àwọn ọmọ Yorùbá jẹ́ ká jí, ẹ má bínú ẹ̀yin bàbá wa, ẹ jẹ́ ká jí, bí ibi tí ọpọlọ tèmi gbé mi gbà ni mo gbà ẹ̀hún. Ẹ jẹ́ ká jí o. Ọ̀fẹ́ ẹ̀rí kan sọ wípé Ìlọrin kì í ṣe Yorùbá, bẹ́ẹ̀ Ìlọrin ni Yorùbá o, torí Àfọ̀njá ló tẹ ilẹ̀ Ìlọrin dó o. Ó má jẹ́ pé ègún ọjọ́ kìíní àná láàrin Àólẹ̀ àti Àfọ̀njá òun náà ló ti wá ń ṣe wáyìí o. Kò sí ẹ jẹ́ ká jí Yorùbá, ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká jí. Èmi ò kì í sọ̀rọ̀ púpọ̀ o, ṣùgbọ́n ọlọ́pọlọ àti olóye lọ̀rọ̀ mi máa ń yé. Títí ẹ jẹ́ ká jí o. Àwọn kan sọ pé kò sóòṣà nílùú Ìlọrin, kò séégún ńbẹ̀ nílùú Ìlọrin, tó dẹ̀ pé wọ́n fi tẹ̀lú yẹn dó nìyẹn jágúnjágún, Àfọ̀njá jágúnjágún ló tẹ̀lú Ìlọrin dó. Ó lọ pe àwọn àjòjì Fúlàní kó wá help òun láti wá ṣẹ́gun Àólẹ̀, òun náà ló dọ̀rọ̀ sọ wá lọ́rùn yìí o. Mo fẹ́ rọ gbogbo wa pátá tá a máa hùwà kan, ẹ jẹ́ ká má ronú ká tó wù. Torí bá lọ àbá bọ̀, ohun tèmi rí yìí, wọ́n fẹ́ pa ibi tí Yorùbá ti dé adé, wọ́n fẹ́ parun lójú tèmi o, ó ṣe ní nìyẹn. Ọ̀lẹ́gbọ́n lẹ́nu bàbá wa Ifá Tántálá yìí, àmọ́ bàbá, àwọn ọmọ Yorùbá tó bá nípa àwọn fẹ́ gbé ìgbésẹ̀ kan, ìjọba máa dí wọn lọ́wọ́. Ìjọba múnimóògùn, gbogbo wa la mọ ibi tí àbíamọ tó bí ń bá bímọ ká tó ní kú kẹ̀yìn sí ná. Bíkàkù náà ìyọ́jẹ̀ ni, ìwọ tó bá yọ́jẹ̀ ìjọba á sọ ẹ́ dá láàbọ̀ ara, tó bá sọ ẹ́ dá láàbọ̀ ara wọn á fi ẹ́ pamọ́. Kò sí yín, ṣùgbọ́n ká rántí mo fẹ́ bá bàbá wa ọmọ olódò dẹ, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ pátápátá Yorùbá ni o.
ó ti yé yín. Ifá kan ní ogbè sásásá ogbè sálá adé á fún ṣeré ó ń bọ́ kọ̀ fún ṣe kàn ṣeré kó dára ẹni ayé bá kàn ká ṣayé re bó jẹ́ èmi láyé kàn máa ṣayé re bó jẹ́ ẹ̀yin láyé kàn ẹ̀ ṣayé re kò sẹ́ni tó máa mọ orókò fún o tí kò ní lọ sọ́dọ̀ ẹ o àríbọ̀wọ̀n haúsá ti ṣe tiwọn o nígbà ayé Babangida ẹ bó ṣe ṣe Minna o nígbà ayé Abacha ẹ bó ṣe ṣe Kánò o ó ti yé yín gbogbo wa ọ̀pọ̀rọ̀ àbọ̀rọ̀ làásán fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ adòdìdì ayé ẹ wá yọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ó ti mú dẹ́mọ̀ pé bàbá wa tó wà ń bẹ yìí Bọ́lá Ahmed Tinubu yẹn bàbá wa president wa gbogbo àfọdún eégún ń jó ẹrù ló pọ̀ ẹdìyẹ ńláàgùn irun ara ẹ̀ òun ló jẹ́ ká mọ̀ wọ́n ń ṣe gudugudu méje kó dẹ̀pọ̀ mọ́ Yorùbá àtàtà ni wọ́n gbà wá kó má jẹ́ kí ìyà jẹ Yorùbá gbé o àdúrà wa gbà. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá wa Ifá Tantala yìí o bàbá ìbéèrè kan tó bàdà bẹ́ẹ̀ ni pé ó lè jẹ́ pé òun náà máa fi káàdì gbogbo ẹ̀ nílẹ̀ ni wípé họ́wùhọ́wù ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni Ọ̀jájá Ilé Ifẹ̀ kábíyèsí o ẹ̀fẹ́ láàrin àwọn ọba méjèèjì àárín wọn ò gún kódà àwọn ọmọ Ọọ̀ni àti àwọn ọmọ Ifẹ̀ àti àwọn ọmọ Aláàfin ọwọ́ dàbẹ̀ ni pé lórí íńtánẹ́ẹ̀tì wọ́n fọ̀rọ̀ yẹn wọ́n fi ń ta yín wọ́n wá ń fi ọba méjèèjì wọ́n fi ń ta yín kí lẹ̀yin rí sọ̀rọ̀ tó ṣe. àdúrà wa gbà níwájú ẹ̀yìn àbọ̀ èmi rò pé ìdùnnú àtayọ̀ òun ló ń ṣe wọ́n àwọn bàbá wa méjèèjì ó yẹ kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí gbogbo Yorùbá ó yẹ kí wọ́n ti sọ díẹ̀ tàbí kí wọ́n ti sọ̀rọ̀ jáde láti lè tí àwọn èèyàn lè dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe iṣẹ́ yìí ìyún tẹ́ máa jẹlẹ̀ ń wá o Ọọ̀ni àti ọba Ọ̀yọ́ bí òròpò rán wọn níṣẹ́ o èmi òròpò rán wọn níṣẹ́ ṣùgbọ́n ó yẹ káwọn méjèèjì náà ti jáde pé gbogbo tó ń ṣe ewu ní ayélujára yìí àwọn ò mọ̀ wọn níṣẹ́ àwọn ò dẹ̀ bá wọn sọ o ṣùgbọ́n tó ń dùn nínú mi ni pé ọjọ́ orí owó ipò mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá wà lójú ọmọdé àdúrà wa gbà ọmọdé ń lọlé ayé ó lóun lọ́la ó dùn bá làtàn ó bá dé owó lòun lájú náà onídùn bá dé ẹyẹ lílo màmá pátá ọmọ ẹyẹ orí ẹyẹ kò ní jẹ́ kó dàgbà mo fẹ́ rọ àwọn tó jẹ́ bloggers tó jọmọ Yorùbá ẹ la dákẹ́ ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ mi ò gbà wípé ọba méjèèjì rán yín iṣẹ́ ìjọ wo làwà ti gbọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba Haúsá ìjọ wo làwà ẹ jẹ́ ká ronú Yorùbá ronú o Yorùbá yóò ronú ní alẹ́ Yorùbá ní babalaba ń ṣe bàbá wa náà máa ṣe rèé ìjọ wo la ti gbọ́ nípa àwọn Yíbò tó ti yé yín bẹ́ẹ̀ ni kò sí ọ̀dọ́ ní Yíbò kò sọ́dọ̀ Haúsá tó jọba wọn táwọn wá ń fọ wọn bá wa là fọ wọn bá wa ìta yín lójú tèmi ẹ jẹ́ ká tẹ̀sí dákẹ́ ná ó ti yé yín nígbà wọn bá ń ṣe mítìnì mẹ́ẹ̀ tó yé ìjọba ń pè wọ́n ṣe é wà ń bẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ bá wa dá sí kẹ́ ẹ̀ wí taṣọ́rọ́ fàṣàrán kẹ́rù mọ́ra ẹ̀ lẹ́rú kí wọ́n fa mọ́ra ẹ̀ ní wọ́n fà wọ́n mọ olùkó yan fanda èmi sọ pé nìkan ló lórí o ṣùgbọ́n láyé yìí olórí méjì kò lè wà lóko ọ̀hún ìyàwó ẹnìkan lọ́sà máa fi ṣe olórí já tó bẹ̀rẹ̀ pé ṣe ẹ má rotate ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí i ẹ̀wọ̀n ọba wa ní Abẹ́òkúta wa ń bí ọba márùn ni kò sí ìjà nínú nǹkan tiwa nínú traditional kìíní wa kò sí ìjà bí mo ṣe kéré tó yìí ẹgbẹ́ bàbá mi wà bẹ́ẹ̀ ó ti mọ̀ pé mi là síwájú ó ti mọ̀ pé mi ó ti mọ̀ ohun tó máa bù fún mi èmi náà ti mọ̀ ibi tí màá jókòó èmi náà ti mọ̀ ọ̀rọ̀ tí mo lè jáde lẹ́nu mi àìkẹ́kọ̀ọ́ mo dẹ̀ fẹ́ rọ́ àwọn bàbá aládéládé náà ẹ máa kọ́ àwọn ọmọ yín nílànà wa kọ́ máa kọ́ ẹ̀kọ́ nípa ìlànà wa ọmọ tó bá ti pé ọmọ 20 ọdún ẹ jẹ́ kó mọ̀ ṣe ń bá wọn sọ̀rọ̀ ẹ bá ti fẹ́ bá àgbàlagbà sọ̀rọ̀ ní kọ́ ọmọ yín jókòó báyìí má dà sí àkọ́gbọ́n ó ti yín mo fẹ́ bẹ̀ wá ẹ jọ̀ọ́ ó tẹ̀ ti tó ní ìtẹ́ nígbà tí ń wo inú talent bá ti rí mò ń kọjá lọ ní ayọ̀ lèmi ló kù í ṣe wọ́n o ayọ̀ wọ́n náwó wọ́n nọ́lá
wọ́n ti wá wà nípò tó ga àwọn èèyàn wá fẹ́ tọwọ́ bọ̀ wọ́n dì torí àwọn bàbá kan torí jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí irú nǹkan bẹ́ẹ̀ yìí ó dẹ̀ ń wà torí tí wà láàrin bàbá wa Síjú Adé àti bàbá wa Aláàfin Adéyẹmí ṣé ẹnìkan dá sí iná ọ̀làjú kẹrẹ̀rẹ̀ owó ń dábàá ní jẹ́dẹ̀ o ọ̀làjú kìíní yẹn gbé dání ọ̀làjú bó ṣe dáa tó ṣòtún yóò ń bàjẹ́ nínú ìlànà wa olópọ̀jù kò tí àdúrà wa gbà sùúrù la máa ṣe ọlọ́wọ́ bá wa tó lẹ Yorùbá kò ní mẹ́rin tó ráwà lórí pẹ̀lú ṣe máa rí. bàbá o bàbá mi. ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu bàbá wa Ifá Tátálá yìí bàbá sọ pé àwọn support bàbá ọ̀dẹ̀ sọ pé àwọn against ìyànjú ni bàbá gba àwọn ọba méjèèjì yìí mo tẹ̀ rí bàbá kan lórí fọ́nrán kan tó sọ pé látìgbà tí ọba Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Wádé àtìgbà tí bàbá yìí ti jẹ tó ti di pé ọwọ́ ò ti ṣẹlẹ̀ ní inú ìlú wípé bàbá yìí wípé kò fẹ́ gbà pé Ọọ̀ni ẹni àgbà kò fẹ́ gbà pé kinní kan wọn ò pé kódà mo tètè gbọ́ lẹ́nu ẹnìkan ni ẹni tí sọ fún mi wípé àwọn tó wà ní agbègbè ìlú Aláàfin àwọn náà ń sọ̀rọ̀ kò bá kò gbé sí Aláàfin létí. mo sọ síwájú náà mo ti kọ́mọdé ṣe jẹ́jẹ́jẹ́ kẹrù mọ́ra ẹlẹ́rú kúrò fọmọ kọ́hún tó bá bá a dá sí ṣá orílẹ̀ èdè kúrò ọ̀rọ̀ Yorùbá lásán kíjọba àkọ́kọ́ bá a dá sí kí bàbá wa Tinubu àsìkò tí wọ́n ń ṣe ọdún ọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tuntun yìí kí wọ́n pọ̀ méjèèjì kan mọ́ ọ dá sí ẹjọ́ abẹ́ wa gbà. bàbá ti lọ báyìí àmọ́ báwo lẹ ṣe ń ṣe ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn torí pàtó mo wọlé mo wà nínú ambassador nínú mess náà ológun orí ètò ààbò èmi ni patron gbogbo Peace House gbogbo Ògùn state ti ọ̀dọ̀ youth mo ń ṣe takuntakun àyàgà ládùúgbò tí mo wà lórí ètò ààbò mo ti à ń ṣe wọn bàtà lè ṣe àwọn fi tọ́ba ti rí ọ ní ọlọ́pàá ní if you see something say something à ń fi ran àwọn ọlọ́pàá lọ́wọ́ ọlọ́pàá náà dẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà tó bá ti gbọ́ ọ̀hìn báyìí wá ti pé ọba ọ̀hún wá kó ṣàjẹ́ pé jẹ̀ new information ni èèyàn fún wọn gbogbo ètò ààbò ni wọ́n ní mo bá sọ sọ́dọ̀ gbogbo ètò ààbò ni mo support àgbà nípa ọdún tuntun ń bọ̀ yìí ó dẹ̀ fẹ́ rọ̀ wá náà ká báyìí káyọ̀ pa wá ká mọ́ sáré àṣàpọ̀júdé orí ètò ààbò náà ni eré àṣàjù nígbà bá ṣe kíní ọ̀nà àṣírí tètè kò ní kọjá ilé ayélujára kò ní sùn lọ náà bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tá a bá lágbára ni ká fi ṣọdún ó mú èkó dání ká sí ó mẹ́ja dání ká sí ó mú pọ̀mọ̀ dání ká sí ó ti ọdún tó ń bọ̀ àti múra alẹ̀ ó ti àdúrà wa gbà láti máa fi pé owó iléèwé ọmọ ká má fi jẹun tán ká fi yẹn náà ká fi sọ́kàn ká sì jẹjẹ wọn agbára bá ká òun ni ká ṣe ká dẹ̀ yan ìjọba lọ́wọ́ lórí ètò ààbò èyí gbogbo CDA kọ́ gbọ́dẹ àtàrà yan ìjọba lọ́wọ́ náà nìyẹn tí kíjọba náà jọ kọ́ bá wa tún àwọn òpópónà wa ṣe àti iná ìdáàbòbò tó lóòrùn yẹn sólà wọ́n ṣe fún tí ìmọ́lẹ̀ kò ń gbà nǹkan òkùnkùn mọ́ra òkùnkùn ló ń gbà nǹkan bí mọ́ra ìmọ́lẹ̀ kì í gbà nǹkan bí mọ́ra àdúrà wa gbà inú wa dùn ẹ̀rìn àbọ̀. bàbá ẹ má bínú lórí ìbúgbàmù bọ́ǹbù tó ṣẹlẹ̀ ní ọjọ́sí. ṣé ti Tókótó tí Trump ọba Donald Trump. èmi fọwọ́ sí yẹn. ẹ fọwọ́ sí. ó fẹ́ ìgbẹ́ nípọ̀ ti ń bẹ̀bẹ̀ ìdí babalọmọ boko ẹni iye ọmọ làṣẹ wà bẹ́ẹ̀ nípọ̀ ọ̀gá lọ́gà jẹ́ ìgbọ́n wọn gá bá a dá sí sí. so ẹ fọwọ́ sí bí Trump ṣe. ó bá mo bá ọdẹ kọ́ kí n pọdẹ ẹgbẹ́ ìjàyé bá a ṣe bẹ́rù làbọ́mọ ìbí ọjà tọ̀tọ̀ akọ̀gbẹ̀ pẹ̀lú jìnnà wa lọ ní àdúrà wa gbà ó fọwọ́ sí yẹn kí Trump kọ́ má sùn kó bá a ṣe dáadáa ọ̀hún sọ wípé wọ́n pa ẹni aláìṣẹ̀ ibi wọn wà gan-an ibẹ̀ náà lọ ìyẹn kò dá ìyẹn dá o ẹni láti gbọ́ gbogbo rẹ̀. ìyẹn dá ọfọlùmọ nìyẹn. ọfọlùmọ bàbá kí ni ìmọ̀ràn yín fún àwọn aráalé. ìmọ̀ràn mi pé ká ṣe ọdún jẹ́jẹ́ mo ti sọ ká dẹ̀ ṣe jẹ́jẹ́ ọdún tuntun yìí ká ṣe jẹ́jẹ́ ká fi wọ ọdún tuntun ká má sàdé àpàjúdé ká má rìnrìn Ìbàdàn láàrin Ọ̀yọ́ ká má sọ pé ọ̀nà Ọ̀yọ́ mo fẹ́ di kinní lọ́la mo fẹ́ ṣe báyìí báyìí ká fi jẹ́jẹ́ ká fi ṣe àdúrà wa dẹ́gbà ọdún ayọ̀ ló máa bá wa àníṣọdún ìbànújẹ́ àgbẹ̀rẹ̀ ìdúnwà rẹ̀ bó ṣe máa jẹ́jẹ́ ní ìfẹ́ náà sùúrù. fáwọn tó ń béèrè nípa ọdún tẹ́ fẹ́ ṣe ní ọdún tó ń bọ̀ yìí ẹ bá ṣàlàyé díẹ̀ nípa ẹ̀ fún àwọn aráàlú. máa ṣe ọdún Ifá ní ọjọ́ kìíní máa bẹ̀rẹ̀ láti ọjọ́ ọgbọ̀n ọjọ́ oṣù kìíní wọ ọjọ́ kejì ọdún Ifá nìyẹn tó bá di ọjọ́ kẹfà
oṣù kejì máa pé ọmọ ogún mẹ́ta, máa pé ọmọ 60 ọdún, mo a máa ṣe yẹn lọ́tọ̀, máa pé Saheed ọba orin lápè, King Saheed Òṣùpá òun lápè. Mo fẹ́ kí gbogbo yín ní káàkiri àgbàlá yìí kí wọ́n bá mi ṣe nínú àdúgbò bá mi ṣe, gbogbo àlá máa dàgbà àlá máa dógbó. Torí tògbótògbó bàbá aláwọ̀ agogo dáfà gbogbo agogo wáyé ẹ̀ láì ní kú, agogo wáyé gbó kése èrìjà àlọ́ tògbótògbó là ń bá gbogbo agbágbá ayé òní fẹ́ wà kò nígbà kankan. Ó ṣe máa rí nìyẹn. Ọdún tó ń bọ̀ àṣenígbà nígbà ọdún lágbẹ́ náà àlàáfíà ara àròwó fi ṣe, àlàáfíà fi ṣe, àrìnkú kọmọ sí, ẹni tí ní á ní, ẹni kò ní á ní, ẹni tí ní á ti náà nìmọ́lé pẹ̀lú ṣe máa rí lágbára aṣáájú Ọ̀rúnmìlà. Àṣẹ bẹ́ẹ̀ àṣọdúnmọ́dún làwọ̀ àṣọdúnmọ́dún, àṣòròmòrò làwọ̀ àṣòròmòrò, dáfà kan náà máa gbó, ó máa kúnlẹ̀ jẹun òtún lọ́dún ànìpọ́dún jẹ, ọdún nípa jẹ 2026 tó ń bọ̀ yìí kò ní jẹ́ ọdún tó máa jẹ́ ọdún òpin wa, ọdún ìgbéga ayọ̀ ló máa jẹ́ fún wa, kò ní jẹ́ gbẹ̀yìn ọdún fún wa lágbára aṣáájú Ọ̀rúnmìlà. Àṣẹ àtúnṣe. Mo mọ̀ pé lérò ọkàn yín yóò wù yín láti gbọ́ nípa nọ́mbà bàbá gẹ́gẹ́ bí àṣà àti ìṣe mi. Nísìnyí ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń yọ̀ǹda nọ́mbà yìí fún èèyàn láti pè wọ́n, àmọ́ torí àwọn ìdí kan tí mo rí fún ìgbà díẹ̀ àti fáwọn ìrírí kékeré kan tí mo rí fún ìgbà díẹ̀, nọ́mbà àtọ̀dọ̀ mi lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yìí. Ẹnikẹ́ni tó bá fẹ́ láti pe bàbá ẹ kọ̀ sí nọ́mbà yìí, bàbá gangan lágbára Ọlọ́run ẹ gba nọ́mbà wọn lọ́wọ́ mi. Mo ṣèlérí fún yín pé ẹ máa gba nọ́mbà wọn. Tòrọ wọn 419 ni o, wọ́n lọ pé olóhùn kan lémi ni èmi kọ́ o, mo lu jìbìtì ogo sẹ́ni tó mọ̀ mí lágbàáyé, àtòrí ẹ̀mí tí ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ o. Dábẹ́ o. Torí pé ìṣẹ̀lẹ̀ yóò ti fẹ́ máa wáyé díẹ̀díẹ̀ láti rò wípé fún ìwúlò tọ̀dọ̀ mi àti tẹ̀yìn náà pé kémi náà tọ́jú nọ́mbà yìí, bẹ́ẹ̀ bá ti ní nọ́mbà yìí ẹ̀yẹn pè mí fún yín ní nọ́mbà yìí. Bàbá ẹ bá dágbére fáwọn aráàlú. Àdúrà wa gbà, àdélébárí, àyìnlọ́kórè, àkòyábí, owó tọ̀ máa kó wà lọ́nà, gbogbo dá bá wa délé, bẹ́ẹ̀ ló ṣe máa rí níbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lágbára aṣáájú Ọ̀rúnmìlà. Àṣẹ àti ṣẹ. Benjamin ni yín, Olúwa ṣẹ́gun yín, Olúwa pamílẹ́rìn náà ní orúkọ mi. Gẹ́gẹ́ bí àṣà mi àti ìṣe mi pé tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ títí nílé yìí lẹ́yìn máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Arena TV ìkànnì tẹ́já sí i, mo rọ̀ ọ́ bá subscribe sí ẹgbẹ́ rẹ̀ hàn. Ọ̀rẹ́ àmà gbọ̀ngàn níbẹ̀ tán ló bá máa pè ní notification bell bá wa tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá, ìpínlẹ̀ lókè òun this option a lí àti lí táwọn olóyìnbó bá máa pè ní option all kó bá wa tẹ̀ tán kan yọ̀ǹda rẹ̀ all láǹfààní láti máa wo ètò wa ní gbogbo ìgbà táwọn ètò ọba ti ń jáde. Láìkì fídíò tó wò tán yìí fi ṣọwọ́ sáwọn ará ilé, àwọn ará oko àti gbogbo ẹni tí bá ń bẹ ní àgbègbè rẹ. Ó tún dìgbà míì, ọjọ́ rẹ o, ó dàbọ̀. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan ìfọ́tátálá lọ́jọ́ bí ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ fẹ̀sọ̀ máa jó ìjó ìgbà ìgbò ìfọ́tátálá fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan àjẹ́ ìjàmọ́dún o ọmọ ò ní nǹkan. Ó tọ́ lọ́wọ́ ọmọ tó ń jẹun. Àwọn dáàdi á jẹun. Wàláì ó tọ́ lọ́wọ́ ọmọ tó ń jẹun. Àwọn àna mi àwọn dáàdi ẹ wá jẹun. Tẹ́ ẹ wá dà yóò wá dà. Ẹnu lókè lè wá kó tó kó dání tó ní tọkọtọkọ lọ́wọ́ yìí. Tẹ́ ẹ wá kàkọ̀ pọ̀ Peter lùbọ́sà yìí. Ọlọ́run o, níbo mo ti bàjẹ́ ọmọkùnrin yìí o. Listen to me, níṣẹ́ ni mo kọjá lọ. As I dey go, I dey see am. Wetin dem dey do? Ilé fatatala rẹ̀ kí ló ṣe bí? Omi ẹ̀ṣọ́dún fa tó ń ṣọjọ́ ìrọ̀. Àṣẹ onírìnkùnrin ọ̀gá oníwèé mẹ́wàá ni o. Ìrìnkùnrin mi ó gbé mi débi oríire. Fatatala. Gbọ́dọ̀ Ifá gbé mi àtọ̀dá. Bá òkú ìṣe òtàn. Ok, ṣé tọ́lí kẹgbẹ́ fún mi? Irú àwọn gbogbo ọjọ́dá. Ẹ̀dẹ̀ ní. Ọmọ òní, ó wá aṣọjọ́ bí. Lẹ́yìn ọdún fa, ó máa tún wá aṣọjọ́ bí. Ọkọ̀ọ̀kan fẹ́ ṣe ọdún Ifá. Lẹ́yìn á wá ṣe ọjọ́ bí. Ó dáa o. Ọdún mélòó ni wọ́n fẹ́ ṣe o? Ọdún 1 2 3 ọdún ogún mẹ́ta 60 years. Ọgọ́ta ọdún ní pé ó wà láyé tí àìsàn burúkú kọlù. Ifá ṣeun. Tí Ọlọ́run lè jẹ́ ká àìsàn. Adúpẹ́ lọ́wọ́ Ifá. Ọba ní kẹgbẹ́ lé mi lọ́wọ́. Ìpolówó ni aṣọ rẹ̀. Èlò lélẹ̀ ìbáyìí. 8,000. Ẹgbẹ̀rún mẹ́jọ. Èlò wá lọ́pàá mẹ́rin. 5 mo lè kùsùn. Ẹgbẹ̀rún márùn-ún àti. Ó fún mi lókùsùn òyìnbó, ó fún mi lókùsùn. Àpò méjì àbọ̀. Èlò ni fáwọn mi létí ọdún ìlànà mi létí. Lẹ́sì ni àwọn dájú olówó. Màtíríàsì lélẹ̀. Àwọn dájú 25,000 lélẹ̀ máa jẹ́. 25,000 ó ní fìlà. Ó ti ní fìlà bẹ́ẹ̀. Ó ti ní fìlà bẹ́ẹ̀. 25,000. Invitation wà rí. Orí. Ṣé lè máa fi wọlé? Ó dọ̀nà ẹran.
ó dọ̀nà yẹn ó tún ní. ẹ lè fẹ́ lé ìwọlé o. ó tún ní pé ó ní ATM nù bọ́ńbọ́ ti gbàrà ní ó yà tẹ́lẹ̀ bọ̀ tìbọ̀ ni bó ṣe máa ó ti bọ̀ jẹ́kẹ̀ ọmọ wèrè ó mọ̀ fi sí wà wèrè lẹ́sì eléyìí 125 àbí 120,000 eléyìí. 125,000. 120. 125,000. 125. 125,000 ni. 125. eléyìí ló tẹ̀ máa dá tèmi èmi àrélé. àwọn fámìlì ẹ̀dọ́ wúlò rẹ̀ bó bí ó ti wá fi ATM sí. ṣé mo tó máa fi wọlé lélẹ̀. ATM rí. tó máa fi wọlé ẹgẹ́ wò ti ATM ní àti páàsì. ẹgẹ́ wò páàsì ni wọ́n pè páàsì ní 125,000 lélẹ̀. 125,000. 125,000. tó wá rí ibi tá a ti wá fẹ́ ṣeré o M Felix event center opposite mechanic village Keta Ìdíàbà Ògùn State ni o ẹni tani eléré wọjọ yẹn. tani eléré òkìtà ló fẹ́ pè ju DJ lọ. DJ kan tó bá ń jọ kọ́kọ́rọ́ alátẹ. Òṣùpá. ó ti já sí Òṣùpá lọ́rẹ́ ní pé Òṣùpá ló máa ṣeré fún wa ó máa dálẹ̀ báyìí àmọ́ ẹ bá wa lọ́sọ̀ ẹ má gbàgbé ATM àbí kí náà bẹ̀rẹ̀ máàsì náà ọdẹ apẹ̀rí òun lẹ́nu sí wájú ẹni. ọdẹ apẹ̀rí lẹ́nu sí wájú ẹgbà èmi àsìkádà fàdà àti àsàjà ní bẹ̀rẹ̀ àbí bàmá wò tí ń yàjọba lówó mẹ̀wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ ti tó yẹn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ti tó yẹn pẹ̀lú ọ̀ṣẹ́ ti òun ló kéré jù. tó wá ẹni àdúrà ni àtọ̀dá báwo fàgbẹ́mi nìyí nǹkan ní ẹ̀tọ́ mi àti tó mi owó pàjẹ́ òní. àmín. o wà ní ìfọdún ilé iṣẹ́ àṣemọ́ lágbẹ̀rẹ̀ ọlọ́run lágbẹ̀rẹ̀ ó ní mójú lórí aya ó ní mọ́tọ́mọ́ ó wà fàdáwù wọ́n kànú alẹ́ òkèké báyìí ló máa bá lọ òkè lẹ́mú rú sí òkèké ló máa bá lọ àti jẹ́ inú àgbẹ̀ àfẹ́dẹ́ ṣàdúrà fún ẹ gbogbo ẹsẹ̀ gbogbo ní fáwọn àpẹ́ síbẹ̀ o ní fáwọn àrọ̀ wa onímọ̀ èmi àti kọ́jọ́ máa rọ̀ wá síbẹ̀. èyí lẹ́pẹ́lẹ̀ 120. ẹni sùúrù 120,000 bẹ́ẹ̀ mi rí pàṣẹ fún un ó fún àyè ó rẹwà o. yà mú ní kí lè fẹ́ rà. kí ni ṣe fẹ́ rà. ó lè tí jẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀jọ̀